Bẹẹni eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn níbo ló ti ń ṣẹlẹ̀ ní ìlú Riyadh ní orílẹ̀-èdè Saudi Arabia. Bẹ́ẹ̀ni níbi tí Cristiano bàbá ìbejì Ronaldo CR7 tí wọ́n ti ṣe àfihàn ẹ̀ ní pápá ìṣeré Riyadh Stadium yẹn ti ikọ̀ Al Nassr FC tí Cristiano Ronaldo tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́. Tẹ́ ẹ bá wo fọ́nrán yìí ẹ wo bí orí yín máa wú, inú yín máa ṣe kíni, inú yín máa bí mo ṣe ń wò lọ́jọ́ yẹn nígbà tó ń ṣàfihàn bẹ́ẹ̀ lórí mi pé ọmọkùnrin rèé ló lókìkí tó yìí tó dáa kí n má ti lọ kí ọ̀gbẹ́ni yẹn jù. Bẹ́ẹ̀ ni nínú ọ̀sẹ̀ eléyìí tí a wà yìí ni Cristiano Ronaldo ní ikọ̀ Al Nassr FC ní orílẹ̀-èdè Saudi Arabia ni wọ́n ṣe àfihàn ẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù wọn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé nínú àdéhùn tó sì ní pẹ̀lú wọn yóò lò bí ọdún méjì àbí ọdún mẹ́ta pẹ̀lú ikọ̀ Al Nassr FC ní orílẹ̀-èdè Saudi Arabia tó sì jẹ́ pé owó tí yóò máa san fún un gẹ́gẹ́ bí ìròyìn tí a rí pé 200 million ní nǹkan tó máa sọ fún ní ọdọọdún ṣùgbọ́n ó ní àwọn nǹkan míì tó tú rọ̀ mọ́ tó yẹ pé tá a bá padà wá ṣe papọ̀ lọ́dún kan nígbà míì á fẹ́ lè máa lọ bí 400 to 500 million owó rẹ̀ tí wọn yóò máa sọ fún Cristiano Ronaldo. Cristiano Ronaldo tó jẹ́ ọmọ ọdún méjìdínlógójì 38 years tó jẹ́ pé òun àti ikọ̀ Manchester United tí ó ń gbá bọ́ọ̀lù fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jọ pín gàárì wọ́n jọ pín sọ́tọ̀ọ̀tọ̀ pé ẹ wo bí mi ò ṣe mọ́. ṣùgbọ́n kó tó di pé àwọn nù ètò àwọn fún yín ní gbogbo ìròyìn yẹn bó ṣe ń lọ Quadri ọmọ Látiléwá òun lórúkọ tọ̀dọ̀ tèmi. Àwọn tèmi ọmọ àpèmí ní ọmọ bàbá olówó Russia àbúrò Frank Lampard cousin Romelu Lukaku ẹ̀gbọ́n Messi Mount èmi náà ni mo ń kí gbogbo akáàbọ̀ sórí ètò yín ètò bó ṣe ń lọ lórí pápá Orisun nírọ̀lẹ́ tòní. Báyìí mo tún wá ń kí gbogbo wa káàbọ̀ wípé àsìkò ewu ọdún tuntun ìgbà àkọ́kọ́ rèé tí a ó máa ríra nínú ọdún yìí. Mo kí gbogbo wa pé a kú ewu nítorí pé kò ń ṣe nǹkan tó rọrùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mú wọn láti rí àsìkò yìí ṣùgbọ́n tí Ọlọ́run bá Allahu Rabbi tó sọ pé ìwọ irọ́ ò ní di àsìkò yẹn. Ó wá ka ìwọ àti èmi ó kà wá kún àwa tó jẹ́ wípé ìwọ tó jẹ́ pé ó dẹ́ṣẹ̀ jù sọ fún mi ṣé o ti play bet lẹ́nì ìwọ winner o ti play bet lẹ́nì ẹlẹ́ṣẹ̀ ni àbí wọ ṣé o ti lọ ṣègò kan níjẹta o ti ṣègò bẹ́ẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ni wá ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ yìí ó kà wá kún ẹni tó máa wà láyé tó máa wà láàyè tó máa wà láàyè rẹ̀ omi ò tó ẹ̀jẹ̀ ò tó kò jẹ́ tọ̀dọ̀ tiwa Ọlọ́run ọba yìí òun ni à ń dúpẹ́ lọ́wọ́ ìpè ó ṣeun tó kà wá kún ẹni tó wà ní ààyè lọ́jọ́ tòní yìí. Iléeṣẹ́ wa Orisun tẹlifíṣàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ imú lónìí kọ́ńbó àgbọ̀nsálẹ̀ lónìí ọ̀wọ̀ àwọn lónìí kí n la ọ̀kín báyìí òun lọ́ba ẹyẹ kìnìún lọ́ba ẹranko gẹ́gẹ́ bẹ́ẹ̀ tán nínú ká gbóhùn sáfẹ́fẹ́ ká sọ̀rọ̀ ṣé ti àwòrán tó mọ́ geere ni àbí ohùn tẹ máa gbọ́ tẹ́ pé tẹ bá ń gbọ́ ohùn yẹn báyìí kò ní kọ́nù kọ́ kò sí pé nǹkan kan ṣe àbúláì ṣe díje tí wọ́n máa ṣe crack ẹ tún máa wá rí àwọn agbóhùnsáfẹ́fẹ́ wa àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa ṣọ́mọ ò dùn ni ṣé kò dùn ni àti tójú obìnrin àti tójú ọkùnrin tẹ bá ń rí wọn báyìí yóò kàn máa ṣe bíi pé kẹ́ ẹ máa lá ojú ẹ̀rọ máa ṣe bíi pé kẹ́ ẹ máa lá ẹ̀rọ amóhùnmáwòrán àwọn obìnrin yín ló rẹwà tó yìí àwọn ọmọkùnrin yín ló dùn tó yìí. Iléeṣẹ́ Orisun wọ́n ní Orisun làgbà Orisun lọ̀gá Orisun tí yín ò ní gbẹ Orisun tèmi ò ní gbẹ lágbára àti àṣẹ ọba mi Allahu Rabbi. Mo kí gbogbo akáàbọ̀ sínú ọdún yìí á sàn wá síre á sàn wá sówó á sàn wá sáyọ̀ á sàn wá sí àìkú tí í ṣe baálẹ̀ ọrọ̀ gbogbo lílọ bíbọ̀ wa Ọlọ́run ọba mi Allahu Rabbi yóò máa ṣọ́ wa yóò sì máa pa wá mọ́ lọ́jọ́ tẹ́bí bá ń palẹ̀ a ò ní bá wọn sílẹ̀ lọ́jọ́ tẹ́bí bá ń pa ọ̀nà a ò ní bá wọn rìn lọ́nà lágbára àti àṣẹ ọba mi Allahu Rabbi. Ire báyìí òun lójú owó orin ire báyìí òun lójú wa yóò máa rí a ò ní jẹ́ ẹrú gbọ́mọgbọ́mọ a ò ní di ẹni olè lágbára Ọlọ́run gbogbo lílọ bí wa báyìí gbogbo iṣẹ́ tàbá wa ń dáwọ́lé lórí Ọlọ́run ọba a máa jẹ́ kó yọrí sí rere. A kú ewu ọdún tuntun ọdún 2023 ọdún ayọ̀ tèmi ni ọdún ìbùkún tèmi ni mo dẹ̀ gbàládùra pé ọdún ayọ̀ àti ọdún ìbùkún náà ló máa jẹ́ fún gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi ní àsìkò yìí.
kẹ́mi ẹ sọ Quadri ọmọ láti lé wa orúkọ tọ̀dọ̀ tèmi ètò yìí bó ṣe ń lọ lórí pápá Orísun ẹ ti mọ̀nà tá a bá ti dé báyìí ẹ ti gbogbo ìròyìn yẹn bó ṣe ti ṣẹlẹ̀ ọdún tó kọjá ó ti lọ orílẹ̀-èdè Argentina wọ́n ti gba ìdíje FIFA World Cup báyìí ìdíje lóríṣiríṣi ó sì ti bẹ̀rẹ̀ káàkiri English Premier League, Italian Serie A, Spanish La Liga, French Ligue 1 gbogbo ẹ̀ pátápátá náà ni ó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ibi tí máa ti bẹ̀rẹ̀ òun ni lórílẹ̀‐èdè Nàìjíríà tọ̀dọ̀ tiwa nínú ìdíje NPFL oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ ìdíje náà yóò bẹ̀rẹ̀ padà ní òpin ọ̀sẹ̀ yìí ní òpin ọ̀sẹ̀ lè ọjọ́ kẹjọ oṣù kìíní tá a wà nú ẹ̀ yìí òun ni yóò bẹ̀rẹ̀ nígbà tí ikọ̀ Bendel tí wọ́n máa kojú ikọ̀ Aqua United bẹ́ẹ̀ ni nínú ìdíje NPFL ó máa bẹ̀rẹ̀ ní òpin ọ̀sẹ̀ yìí ọjọ́ kẹjọ oṣù kìíní ni ó máa bẹ̀rẹ̀ ní òpin ọ̀sẹ̀ nígbà tí ikọ̀ Bendel Insurance tí wọ́n yóò kojú ikọ̀ Aqua United wọ́n yóò kojú ikọ̀ Aqua United ní òpin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá ètò eléyìí tá a ṣe kẹ́yìn ní ọdún tó kọjá a ṣàlàyé fún wa a sọ fún ẹ pé ọ̀nà tí wọ́n ṣe máa gbá ìdíje NPFL ní ọdún yìí ó ti yàtọ̀ yóò yàtọ̀ ó tiẹ̀ ti yàtọ̀ ni ìdí tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ òun ni pé tá a bá bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún báyìí tó bá máa fi di àsìkò tí àwọn ìdíje tó kù lágbàáyé àwọn lókè òkun àti bẹ́ẹ̀ lọ àsìkò táwọn bá ń parí ní àárín ọdún òun náà ni àwa yóò máa parí tọ̀dọ̀ tiwa tó jẹ́ pé tẹ́lẹ̀ àsìkò táwọn bá ń sinmi àwa yóò máa gbá lọ́wọ́ àsìkò táwọn bá ń gbá lọ́wọ́ àwa yóò máa sinmi òun ni àjọ NPFL ló sọ pé tá a bá ṣe léyìí báyìí tó bá di sáà tó ń bọ̀ wọ́n á wá tẹ̀síwájú pẹ̀lú bí wọ́n ṣe ń gba tẹ́lẹ̀ wọ́n yóò pín wọn àti sọ eléyìí tẹ́lẹ̀ wọ́n máa pín àwọn ikọ̀ ogún tí wọ́n ń gbá ìdíje NPFL 20 teams tí wọ́n ń kópa nínú ìdíje wọ́n máa pín wọn sí mẹ́wàá ogún ni wọ́n máa pín wọn sọ́nà méjì A àti B ìsọ̀rí A ìsọ̀rí B group A and group B àwọn mẹ́wàá tó wà ní A gbogbo wọn pátápátá wọ́n máa kojú ara wọn àwọn mẹ́wàá tó wà ní ìsọ̀rí kejì àwọn náà wọn yóò kojú ara wọn ikọ̀ mẹ́ta àkọ́kọ́ nínú A àti ikọ̀ mẹ́ta àkọ́kọ́ nínú B wọn yóò wá kún wọn pọ̀ àwọn náà yóò wá gba ibẹ̀ láti máa mọ ikọ̀ tó máa lọ fún CAF Champions League CAF Confederations Cup àti gbogbo àwọn ìdíje eléyìí tó kù nǹkan táwọn ń sọ lápá bí òun ni pé àjọ NPFL ti wá ṣètò owó eléyìí tó ń pè ní take off grant owó ìdíje ìsáà yìí ó ti fẹ́ bẹ̀rẹ̀ ẹgbà owó ìránkẹ́tẹ̀ fi ṣe ẹ fẹ́ repo sí mọ́tò ni o ẹ fẹ́ ṣe lé ni o ẹ fẹ́ ṣe lé ni o eléyìí tó ń pè ní grant ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú lórí ilé ẹ jẹ́ ká sáré dé ojú ọjà tí a bá padà dé ètò bó ṣe ń lọ lórí pápá Orísun yóò máa tẹ̀síwájú ẹ má lọ síbi kankan Quadri ọmọ Ọlátiléwá padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ lórí pápá Orísun pẹ̀lú èmi ọmọ yín ọba ọlọ́tẹ̀ of Ọ̀tẹ̀ Kingdom aṣíwájú àwọn ọlọ́tẹ̀ gbogbo orúkọ ṣẹ́rí gbogbo orúkọ tí ẹ bá ti pàdé mi ní títì ẹ pè mí lórúkọ yẹn tẹ bá rí mi anywhere èmi ni ọba oyè tí mo jẹ tọ́jáwé oyè lémi lórí fi hàn rí adé tó wà lórí ọba ọlọ́tẹ̀ ni oyè tó ilé yóò jẹ ó pọ̀ gan ó pọ̀ bí yẹ pé tí òkú tẹ bá dé beach ẹ mọ bí yẹ kàn yẹn bó ṣe pọ̀ tó pọ̀ jáǹtì rere ó wà ńlẹ̀ gidi gan. Quadri ọmọ Ọlátiléwá òun lórúkọ tọ̀dọ̀ tèmi ètò bó ṣe ń lọ lórí pápá Orísun òun náà ló wà lórí ìkànnì tí ẹ̀ ń wò lọ́wọ́ yìí kí ni nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ìdíje NPFL ó máa bẹ̀rẹ̀ ní òpin ọ̀sẹ̀ tí àwọn tó sì jẹ́ agbátẹrù tí wọ́n sì wá ṣe ètò owó ìrànwọ́ grant ó pèsè ètò owó ìrànwọ́ fún àwọn ikọ̀ ogún tí yóò kópa nínú ìdíje pé gbogbo owó yìí yóò ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe gbogbo àwọn nǹkan tó bá ní í ṣe kò ń ṣe kí owó tó pọ̀ rẹpẹtẹ gan ọ̀tẹ̀ wàá sọ yẹ ẹ̀ gan ṣùgbọ́n ọkàn pèsè àwọn owó yìí fún àwọn ikọ̀ ogún tó máa kópa nínú ìdíje NPFL eléyìí yóò lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe àwọn nǹkan tó bá ní í ṣe bóyá ikọ̀ fẹ́ ṣe léèní ikọ̀ fẹ́ ṣe léèní ọkọ̀ fi ṣe ìrànlọ́wọ́ fún wọn ó má dàbí ẹmọ kan tó ń pè ní subsidy lóòótọ́ kò ń ṣe subsidy ṣùgbọ́n ẹ jẹ́ ẹgbà kẹ́ tá a bá fi lè ràn yín lọ́wọ́ á tẹ̀lé mú yín kẹ́ túbọ̀ ṣe dáadáa òun ni owó náà tí wọ́n pèsè fún wọn grant àjọ tó ń ṣàmójútó tó sì ń ṣàgbàtọ̀ òun ni ó ṣà ń ṣe àjọ NPFL òun ni wọ́n ń ṣe ilé fún wọn
ibo ni eléyìí ti ṣẹlẹ̀ nígbà tí àwọn gbogbo àwọn tó jẹ́ adarí ikọ̀ gbogbo àwọn ikọ̀ ogun tó wà nínú ìdíje MPFL àti ààrẹ NFF yẹn ọ̀gbẹ́ni Ibrahim Musa Gusau nígbà tí wọ́n ṣe ìpàdé ní àná ọjọ́bọ̀ ní ìlú Àbújá nígbà tí wọ́n ṣe ìpàdé ní ọjọ́bọ̀ ní ìlú Àbújá ní ọjọ́ Thursday ní ìlú Àbújá òun ni wọ́n sọ eléyìí. Bákan náà ikọ̀ Remo Stars tí wọ́n parí sí ipò kẹta ní sáà tó kọjá nínú ìdíje MPFL tó parí sí ipò kẹta ẹnumí àgbò ní sáà tó kọjá nínú ìdíje MPFL ní báyìí ni wọ́n ti wá ti àwọn ọmọ láti inú ìsọ̀rí kékeré wọn ìyẹn feeders team wọn wọ́n wá tì wọ́n wá sí ìpele àgbà àwọn agbábọ́ọ̀lù mẹ́ta Akínyẹlé Ahmed ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n tì wá síbi Olúwaṣeun Ọdúnsì àti Olisa Emmanuel Akínyẹlé Ahmed Olúwaṣeun Ọdúnsì àti Olisa Emmanuel àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí láti inú feeders team láti ìpèké àwọn tó máa ń ṣe ó yá ẹ̀yẹn ẹ máa bá wa sìn wọ́n ẹ mọ̀ bí Arsenal bó ṣe jẹ́ fún ikọ̀ Barcelona àwọn pé Arsenal ó máa rè ó máa tọ́jú wọn tó bá ti wá tọ́jú wọn tó ti wá dọ́ṣọ̀ tó ti di géńdé tàbí tó ti di ọ̀ṣọ́rọ̀ adélébò Barcelona wá pé ẹ máa kú iṣẹ́ kẹ̀ ó yá ẹ bá wọn mú bó ṣe ṣẹlẹ̀ gbogbo nìyẹn láti inú feeders team ikọ̀ Remo United àwọn agbábọ́ọ̀lù mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti wá gbé wọn ìpè káwọn náà kí wọ́n darapọ̀ wọ́n ti darapọ̀ mọ́ ni wọ́n ti darapọ̀ mọ́ wọ́n ti wà nínú àwọn ikọ̀ wọn gangan Remo United Akínyẹlé Ahmed Ọdúnsì àti Olisa Emmanuel àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Akínyẹlé Ahmed tó jẹ́ adi ẹ̀yìn mú Ọdúnsì eléyìí tó jẹ́ adi àárín mú midfielder àgbàwò sàbí bọ́ọ̀là àti ẹnìkẹta Ọdúnsì Emmanuel tó jẹ́ adilemu amúlé goli àwọn èèyàn Peter Sech àwọn èèyàn Kepa Arrizabalaga àbí àwọn èèyàn Edward Mendy bẹ́ẹ̀ ni bó ṣe ṣẹlẹ̀ ní apá ibẹ̀ yẹn òun náà nìyẹn. ètò ń tẹ̀síwájú nínú ìdíje Nigeria Professional Football League òun náà ni mo ṣì wà ikọ̀ Rivers United kábíyèsí o mo ṣe sáàkì o mo kí yín o ikọ̀ Rivers United tí ó pé àwọn ni wọ́n gba ìdíje MPFL ní sáà tó kọjá àwọn ni wọ́n gba ìdíje MPFL ní sáà tó kọjá ni wọ́n ti wá sọ nígbà pé ìyẹn balógun wọn ló ti wá sọ báyìí wípé ẹ wo bí o ní sáà eléyìí tá a fẹ́ wọ̀ yìí ní sáà tuntun eléyìí tá a fẹ́ wọ̀ yìí kò sáàyè fún gbẹdìyẹsùn àbí èèyàn ń gba gbẹ̀dẹ́ àbí ó ní kò sí nǹkan tí ó ní kẹ̀dẹ̀ máa wò bó ṣe sọ̀rọ̀ ó ní kẹ́ máa wò ìtàn tó jẹ́ pé ikọ̀ Kano Pillars ni wọ́n ṣe gbẹ̀yìn ó ní àwa náà fẹ́ ṣe nǹkan yẹn kí ni ìtàn yẹn ni wípé ikọ̀ Kano Pillars wọ́n gba ìdíje MPFL ní ọdún mẹ́ta léra 2012 2013 2014 ọdún mẹ́tẹ̀ẹ̀ta ilé tó ń pè ní tripit ó gba mẹ́ta léra òun náà ni balógun ikọ̀ Rivers United náà ni ó ti wá sọ ọ̀rọ̀ yìí pé ẹ wo bí lásìkò yìí àwa náà a máa gba ìdíje yìí mẹ́ta àwa náà a máa gba mẹ́ta léra ó sọ pé lóòótọ́ ọ̀nà tí àwọn máa fi gbá ìdíje ní sáà yìí ó yàtọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ nígbà tí ètò bẹ̀rẹ̀ pé ó máa pín wọn sí ìsọ̀rí méjì ló ti wá sọ pé lóòótọ́ àwọn mọ̀ pé ó máa pín àwọn sí ìsọ̀rí pé ọ̀tẹ̀ ti pín àwọn sí ìsọ̀rí méjì ó ní ṣùgbọ́n bọ́tẹ̀ ti ṣe wá pín àwọn sí ìsọ̀rí méjì kò wá fi àyè gba kéèyàn máa bẹ̀rẹ̀ ní ọ̀nà tó dáa ó ní gbogbo ìgbà táwọn tiẹ̀ jẹ́ ogún ó sì lè máa bẹ̀rẹ̀ dáadáa bí àbí ìfẹsẹ̀wọnsẹ̀ kìíní ìkejì ìkẹta kí nǹkan máa lọ bó ṣe yẹ pé tó bá wá padà gbéra yẹn ajá 4 gbéra ajá 2 ẹni tí èèyàn bá wá padà gbéra pé ó tiẹ̀ ti ṣe nírúgbà yẹn bóyá kò tiẹ̀ sì lè ṣe dáadáa ó ní ṣùgbọ́n àwọn mẹ́wàá péré làwọn wà nínú ìpín àwọn nísìnyí ó ní táwọn ò bá ti bẹ̀rẹ̀ dáadáa kó má lọ jẹ́ pé aṣọ ò ní bọ́mọ yẹn mọ́ o ní sáà tó sì kọjá wọ́n parí pẹ̀lú àmì 77 points nínú 38 games eléyìí tí wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ 42 tí wọ́n gbá wọ́n parí sí àmì 70
ìyẹn 77 in 38 matches 77 points in 38 matches òun ni wọ́n fi gba ìdíje NPFL tó sì yẹ pé àmì mẹ́wàá ṣáńgílítì 10 points mẹ́wàá ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èjì ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mẹ́wàá báyìí òun ni wọ́n fi la ikọ̀ tó ṣe ìkejì láti bẹ̀rẹ̀ ọmọ ikọ̀ Rivers United yẹn ìṣiṣẹ́ ìtẹ̀lé lára eré ní báyìí wọ́n tún ṣètò fún wọn ní owó tó tó 700 million naira látàrí wípé wọ́n gba ìdíje NPFL. Bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Rivers yẹn ọ̀gbẹ́ni Nyesom Wike òun náà ló tún wá bùn àwọn agbábọ́ọ̀lù ìkànkán ó bùn wọ́n lówó ó bùn wọ́n nílé ṣe rí pé yẹn náà tó kíyàn tún fẹ́ tún gbà nígbà tó gbà ní sáà tó kọjá 700 million naira tó bá tún gbà kò tiẹ̀ tún wá mọ́ oríṣiríṣi owó táwọn ikọ̀ lóríṣiríṣi táwọn àjọ lóríṣiríṣi máa tún yá gbé wá bá wọn ìpín ẹ̀wọ̀ bí o torí o ti ṣe báyìí ó yá ẹgbẹ́lẹ̀ ṣe ẹ̀yin náà rí púpọ̀ ta ló sọ pé kò pọ̀ kí OPG pọ̀ gan bẹ́ẹ̀ ni ẹni kó wá fà á tí Balógun ṣe ní báyìí àwọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ dáadáa ikọ̀ Rivers United àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn ọmọ àkọ́jú ikọ̀ Lobby Stars ní ìlú Makurdi wọ́n máa rìnrìn àjò lọ kojú ikọ̀ Lobby Stars ti ìlú Makurdi. ọ̀dà à ń tẹ̀síwájú kí n wá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà àtìlẹ̀ adúláwọ̀ ẹ̀yin ọmọ Chelsea ẹ jẹ́ kí n ṣe bíi adẹ́rìn pòṣónú kan á ṣe àfà báwo ni ẹ̀yin ọmọ Chelsea báwo ni ẹ̀yin ọmọ Chelsea ẹ̀yin ọmọ Chelsea ọwọ́ yín là ẹ jẹ́ ká rọwọ́ yín o. ó dára kó tó ní kí àwọn àtẹ̀síwájú ẹ jẹ́ ká sáré dé ojú ọjà tí a bá wọn padà dé a máa sọ̀rọ̀ lórí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó wáyé àtàwọn tó tún máa wáyé ní òpin ọ̀sẹ̀. ẹ má lọ síbi kankan ètò bó ṣe ń lọ lórí pápá Orísun yóò máa tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Quadri ọmọ Ọlátìléwá à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò tó bá jẹ́ ìṣe darapọ̀ mọ́ ni ẹ ti pàdánù díẹ̀ o àti parí sáà méjì àkọ́kọ́ sáà ẹlẹ́kẹta la wà báyìí kí ni nǹkan tí mò ń sọ lọ́wọ́ nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ní ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn nǹkan ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti wáyé nínú ìje Premier League Chelsea àti ikọ̀ Manchester City wọ́n kojú ara wọn ní àná bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ Manchester City wọn ò fi bẹ́ẹ̀ ṣe dáadáa tó bá a ṣe mọ̀ pé wọ́n máa ń ṣe ikọ̀ Chelsea ni wọ́n jẹ gàba ni wọ́n fi bẹ́ẹ̀ rí bọ́ọ̀lù gbá jù lọ ṣùgbọ́n ikọ̀ Manchester City wọ́n jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà àmì ẹyọ kan sí òdo níbi ìtìjà Grealish tó ṣe ìrànwọ́ fún Riyad Mahrez tó fi parí sí ẹyọ kan sí òdo nígbà tí àwọn ikọ̀ méjèèjì tí wọ́n kojú ara wọn nínú ìdíje Carabao Cup bákan náà àmì ayò méjì sí òdo ní ikọ̀ Manchester City náà wọ́n tó sì jẹ́ pé Riyad Mahrez náà ó gbá bọ́ọ̀lù sínú àwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí ló ti wá fà tí àwọn èèyàn sọ lóríṣiríṣi Jamie Carragher tó ti fìgbà kan rí jẹ́ adéẹ̀yìn mú fún ikọ̀ Liverpool ló sọ wípé ẹ wo bí o Cucurella níbẹ̀ yẹn pé tí ò bá fẹ́ bá wọn dílé kó má dílé náà kó kúkú sọ pé òun ò lè dílé náà èwo ni tó kàn lọ lanu sílẹ̀ tó lajú sílẹ̀ tó la ogbó ẹ̀ sílẹ̀ tó jẹ́ kí Riyad Mahrez tó wá rí bọ́ọ̀lù gbákúrò rẹ̀ pé wọ́n ṣe máa fi ẹjọ́ ìyàwó ní tó nílé gbẹ́dí ẹwọ́ tọ́ra fún owó tó tó £60 million tí wọ́n rà ló wá jẹ́ kó ríru bọ́ọ̀lù yẹn gbá lẹ́ta rẹ̀ wípé ìyẹn ò ka ojú òṣùwọ̀n yẹn ò da tó náà ó ṣe máa ṣe bẹ́ẹ̀ náà kò wà òkè náà bẹ́ẹ̀ nígbà tó wá sọ tán òun wà ní Jimmy Floyd Asebine tóun náà tó ti gbà kan ní jẹ́ àgbá iwájú fún ikọ̀ Chelsea láti sọ pé òun ò ní fẹ́ fi taratara dá Cucurella lẹ́bi ipe kò rí ìrànwọ́ tó ní apá ẹ̀mí pé tí ẹ bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ apá ibẹ̀ yẹn òun ní ikọ̀ Manchester City ni wọ́n lò jù kò sì fi bẹ́ẹ̀ rí ìrànwọ́ tó láti lè ṣe pé kò ń ṣe pé ẹni yìí kò fẹ́ bá Chelsea dílé ó ní ṣùgbọ́n ní àsìkò yìí nǹkan kò fẹ́ ṣojú mímu fún nǹkan fẹ́ lọ dáadáa fún arákùnrin náà ní àsìkò yìí ní Jimmy Floyd Asebine kí ló ń ṣe pé káàtì ẹ̀ kọ́kọ́ fi ìyẹn sílẹ̀ ó ní ẹ wo Kepa Arrizabalaga ṣó yẹ kí bọ́ọ̀lù yẹn jáde látara ẹ̀ nítorí pé nígbà tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá Riyad Mahrez àti Grealish lẹ́nu lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ Grealish sọ pé ohun tí ẹ ti rò pé amúlé ti máa mú bọ́ọ̀lù náà ni ó ní àbí bóun dẹ̀ ṣe rí i pé àkíní yìí kọjọ́ ní Riyad Mahrez sọ pé oúnjẹ màrè lọ́fẹ̀ẹ́ ló fò ó ní mo ya ṣe kí ni mo ya sábà mo gbà síbẹ̀ bí wọ́n ṣe sọ nìyẹn òun wà ní Asebine kí wọ́n sọ pé
ó yẹ kí Kepa Arrizabalaga pé ó yẹ kí ó ti lè dá bọ́ọ̀lù náà dúró kó tó dé ọ̀dọ̀ Cucurella àti Riyad Mahrez rárá ìfẹsẹ̀wọnsẹ̀ ó parí sí àmì ayò ẹyọkan sí òdo. Bákan náà nínú ọ̀sẹ̀ yìí ikọ̀ Arsenal àti ikọ̀ Newcastle ó parí sí ọ̀mì nígbà tí ikọ̀ Manchester United tí wọ́n na ikọ̀ tí àwọn náà tí wọ́n kojú ní àmì ayò 3 sí òdo àmì ayò 3 sí òdo òun ni ikọ̀ Manchester United ó jáwé olúborí. Ṣé tí ẹ wá rí Rashford ọmọ o Rashford lọ́wọ́ yìí tẹ́ bá ń gbọ́ ó ń ṣá prapra torí tí Rashford lọ́ ṣe kan ní ẹ bá ń gbọ́ ó ń ṣá prapra ó ń ṣàánú wọlé ṣàánú iṣẹ́ Rashford lọ́wọ́ yìí gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń gbá báyìí ó kàn ń ṣe kíni ó kàn ń gbá bọ́ọ̀lù sáwọn bẹ́ẹ̀ náà ni Roberto Carlos gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ kan Manchester United bó ṣe máa ń pè Luke Shaw tó jẹ́ adìẹ ìmúlápá òsì fún ikọ̀ Manchester United òun náà kíni ó ń ṣe kíni ó ń cha bling gidi gan lọ́wọ́ yìí lẹ́ẹ̀ká wá tẹ̀síwájú lórí ètò ní kákúrò nínú àti ìdíje MPFL nínú orílẹ̀-èdè Spain nínú ikọ̀ Barcelona òun ni mò ń lọ báyìí ní ikọ̀ Barcelona ní báyìí ẹni tó jẹ́ akọ́nìmọ̀gbá ikọ̀ Barcelona ó ti ní ẹ̀fọ́rí mọ̀ nǹkan tó fa ẹ̀fọ́rí yẹn agbáwájú ẹ̀rọ Robert Lewandowski ní àsìkò yìí kò ní àǹfààní láti máa kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 3 báyìí kó tó di pé ó lọ fún ìsinmi láti lọ fún ìdíje FIFA World Cup ó ṣe àṣemáṣe sí adarí ayò ó sọ̀rọ̀ sọ sí adarí ọwọ́ alẹ́ bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn tí wọ́n padà dé ó ti bá wọn gbá ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́yìn tí wọ́n gbá pẹ̀lú ikọ̀ Espanyol lẹ́yìn tí wọ́n gbá pẹ̀lú ikọ̀ Espanyol ṣùgbọ́n lẹ́yìn yẹn ni àjọ Court of Arbitration of Sport ti orílẹ̀-èdè Spain ló wá jókòó látàrí nǹkan tí ó ṣe wá sí nǹkan tó ṣe yẹn kò gbọdọ̀ lọ lásán bó tilẹ̀ jẹ́ pé àti ọdún tó kọjá ló ti ṣe ẹ̀ṣẹ̀ kódà ká tó lọ fún ìdíje World Cup ló ti ṣe ẹ̀ṣẹ̀ yìí wà ní nísìnyí kò ní lè bá wọn kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 3 match ban òun ni wọ́n fún kò ní lè bá wọn kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 3 eléyìí ló ti wá fa ẹ̀fọ́rí fún Xavi Hernandez báyìí ta ló fẹ́ lò síwájú oríṣiríṣi àwọn èèyàn ló lò Tinubu tó bá wù ó lè ti Memphis Depay sí ọwọ́ iwájú Memphis Depay ó lè ti sí ọwọ́ iwájú bákan náà Ferran Torres ó lè ti sí ọwọ́ iwájú eléyìí tá máa fi káàdì ètò nílẹ̀ tá máa fi parí gbogbo ẹ̀ pátápátá lè ní Cristiano Ronaldo ó ti darapọ̀ mọ́ ikọ̀ Al-Nassr tí wọ́n sì máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ní òní yìí ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́ni Al-Nassr FC ọmọ àgbà ìfẹsẹ̀. Bákan náà Lionel Messi òun náà ó ti padà lọ darapọ̀ mọ́ ikọ̀ PSG tí wọ́n sì fún ní àmì ẹ̀yẹ pé ó lọ ṣojú wa dáadáa bó tẹ̀lé pé nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ Achraf Hakimi àti Kylian Mbappe wọn sí níbẹ̀ nígbà tí wọ́n gba àlejò ẹ̀ tí wọ́n ń kí káàbọ̀ àwọn èèyàn sì ti sọ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ ní ọ̀sẹ̀ ní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé ní òpin ọ̀sẹ̀ yìí nínú ìdíje FA Cup Chelsea wọ́n tún máa kojú ikọ̀ Manchester City ṣàfiṣe ni ṣé ẹ fẹ́ pa Chelsea ni Chelsea wọ́n máa kojú ikọ̀ Manchester City ní òpin ọ̀sẹ̀ yìí nínú ìdíje FA Cup nínú ìdíje FA Cup Liverpool wọ́n máa kojú ikọ̀ Wolves nínú ìdíje FA Cup ní orílẹ̀-èdè Spain Atletico Madrid wọ́n máa gbàlejò ikọ̀ Barcelona ẹnumí àgò Atletico Madrid wọ́n máa gbàlejò ikọ̀ Barcelona nígbà tí ikọ̀ Real Madrid yóò máa rìnrìn àjò lọ kojú ikọ̀ Villarreal Roma àti ikọ̀ Milan wọ́n máa kojú ara wọn yẹn AC Milan wọ́n máa kojú ara wọn. níbi la máa parí ètò sí ní ọ̀sẹ̀ ní oníyàn ṣe ọlákàṣe gbogbo yín pátápátá lẹ́kí gbogbo ẹ̀yin ọlọ́wọ́ bọ́tìnì ní gbogbo ẹ̀yin ọlọ́wọ́ bọ́tìnì mi náà Elvis mina gbogbo yín pátápátá Mr. Emmanuel gbogbo yín pátápátá báyìí ni mo kí ẹ̀yin ọmọ Arsenal shegs ẹ̀ ń ta prápra gan lọ́wọ́ yìí up gunners mo rọ́wọ́ yín up gun
gbogbo yín pátápátá báyìí la kí káàkiri gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àtòyí àti iléeṣẹ́ Orísun gbogbo yín pátápátá báyìí òun náà ni a kí bá wa ṣe ń lọ fún òpin ọ̀sẹ̀ yìí Ọlọ́run bẹ̀ lẹ́dùnmarè òun là ń fa ara wa lé lọ́wọ́ láyọ̀ àti àlàáfíà tá a fi ń dágbére fúnra wa náà ni a ó tún máa fi pàdé ẹ má wá gbàgbé ẹ lè darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa Orisun TV káàkiri Facebook Instagram ní gbogbo ẹ̀ pátápátá Orisun TV tàbí tọ̀dọ̀ tèmi Aṣíwájú of Abuja lórí Instagram àti Twitter Aṣíwájú of Abuja lórí Facebook Quadri Tọ́lání Ọlátiléwá lórúkọ tọ̀dọ̀ tèmi báyìí la fi ń dágbére fúnra pé ká tún fi ire àti ayọ̀ ká fi ṣe kíni ká tún fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. But he saw the headlines and hit the lower tier of the Matthew Harding stand.